So yẹ kó rí bẹ́ẹ̀ plan lórí kan pa wá mo ti sọ́rí o torí mi ò ṣẹ́ gbọ́ ṣùgbọ́n ó dàbẹ́ ní pé nínú ìpàdé tá padà ṣe níbi kan ti ń plan yẹn ní àwọn kan ti wá sọ dípẹ́ obìnrin mọ̀ mí ní tó sọ yìí lóòótọ́ ẹ wá ní sìn ẹgbọ́ níwọ̀nba. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Jẹ́ ti ń gbọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n ní lọ́sàn-án gangan wọ́n á sọ wa tá a bá wà lórí prógráàmù lọ́wọ́lọ́wọ́ náà máa wọlé àwọn apá wa òun sọ yẹ pé bẹ́ẹ̀ sọ yẹ ń bọ̀ o. Táwọn kan wà ní kankan máa sọ̀rọ̀ bí ẹni tó yẹ kí. Wọ́n á nà wọ́n bí kúkú yíyẹ. Ó lè fún wọn tó lẹ́ta ọ̀nà lọ. Wọ́n á nà wọ́n ẹ̀wọ́n ṣe láì fi fún ẹ. Àkátú náà bẹ̀rẹ̀ láti ọ̀nà wọn tó wà. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹjọ́ ẹ bá mi pín prógrámù ẹ̀jẹ̀ kó dọ̀dọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo nínú ọlá ọwọ́ tẹ́ bá yọ nínú yìí. Ṣé bó ti sọ pé true account number wọn á máa àdírẹ́sì mi gbìyànjú kó get àdírẹ́sì yẹn rán àwọn tiẹ̀ wá kẹ́ wá bá ọmọ lúkà. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo gbádùn ẹ bàjẹ́ ọmọ dáadáa ọmọ rere bí iyán ọmọ rere bí iyán ẹ tún gbọ́. Ẹ máa gbọ́ o. Ṣé wọn ká lè sọ̀rọ̀ sí ní orí rẹ̀ rí kí ọmọ tẹ̀ ní ìbẹ̀rù ṣẹ́jú kan? Ẹ ti sùúrù ẹ ní báwọn pípé yóò lọ́pọ̀lọ́ wọn ni. Ẹ ṣàkíyèsí pé kò sí ọpọlọ irú ló ń bo irú kan ní káwọn gbogbo wọn kò lọ́pọ̀lọ́ they don't think at all they don't have the brain. Imagine lẹ́nu yín ẹni kò sẹ́ni tí wọ́n lè sọ̀rọ̀ sí. Ìwọ tó ń sọ̀rọ̀ ẹ báyìí ò tó mi lọ́jọ́ orí tó bá dẹ̀ máa tó mi lọ́jọ́ orí ò tó mi bí lọ́mọ. Mo wà nínú ọlá àbí mo nínú ọlá tó lóun jẹ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó yíya wèrè ṣé òun gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ bá wò dáadáa tó tó mi lọ́jọ́ orí ni tó bá dẹ̀ tó mi lọ́jọ́ orí ò tó mi bí lọ́mọ kódà tó yẹ kó bẹ́ẹ̀ ò bà mí lábílé tó ìyẹn tó bá dùn mí ẹ̀dọ́ tí irú ẹ tó jẹ́ ẹgbá ọmọ Professor Banji Akíntóyè tó bá gba ẹnu ẹ láti pe Akíntóyè lólè
ó wá gba inú ẹ̀ ń sìn láti sọ pé kò sẹ́ni tá a lè sọ̀rọ̀ sí ẹjọ́ ẹ̀yin olóríire ọmọ Yorùbá ọlọ́pọlọ pípé ẹ fi ọ̀rọ̀ yẹn wéra àti tíṣọ yẹ kó níbẹ̀ bá dúró tá a jọ ń sọ̀rọ̀ síra á sọ pé ẹgbẹ́ méjì ló jọ ń sọ̀rọ̀ síra bọ̀ tíṣọ yẹ kó níbẹ̀ àti bàbá Akíntóyè bá dúró tó ń sọ̀rọ̀ ẹjọ́ báwo lẹ ṣe rí sí ṣé bẹ́ẹ̀ ni òpè ẹ ló lè ṣe yẹ kó níbẹ̀ bọ̀ tí wọ́n pe Professor Banji Akíntóyè ó ń pè ní Akíntólè ó ń pè ní olè ó ń pè látàyà nínú prógrámù ẹ lójú gbogbo àgbáńlá ayé àwọn tẹ́ ẹjọ́ ponú papọ̀ wọ́n wá sọ̀rọ̀ sí wọ́n ní kò sẹ́ni tá a lè sọ̀rọ̀ sí tí n bá sọ̀rọ̀ sí màmá ẹ Onítìrí kò tóbi bí lọ́mọ bẹ́ẹ̀ ni mo sọ ó lè gbà mí lábúrò ni kò tóbi bí bẹ́ẹ̀ ni ó kẹnu mi láti sọ ẹ tó mi bí lọ́mọ ẹ máa gbọ́ díẹ̀ sí máa wá play mi fún yín mo ń bọ̀. Yorùbá yìí náà ọmọ amúdúgbò Onítìrí àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ o ẹ kú pamọ́ra àwọn ìpà ń tẹwúrà o Ọlọ́run. àwọn jésù dídà làwọn dídà lè máa wò pé àkùtà làwọn wọn lè tó ìdílé ẹgbẹ́ wọn tó sọ yé dídà ni ó lẹ́wọ́ tó sọ wọ́n nà wọ́n gidi tí wọ́n á kún fún gidi tí ìṣèjì kékeré. orúkọ orí aláró tó ń tẹnu pẹtẹpẹtẹ pẹ̀lú kùmà gbàgbà tó bá kó sọ́jọ́ orí ṣé ṣọlá kó níbẹ̀ tó pe Sunday ẹgbọ́n náà tó sọ sí ṣé òun àti Sunday Ìgbòho tí wọ́n jọ jẹ́gbẹ́ mo bí yín ṣé òun àti Sunday jẹ́ ẹgbẹ́ ẹ̀ ráyé báyìí ṣé ìfúnra ara yín rí pé wọn ò lọ́pọlọ ṣé rí pé orí wọn ti bálẹ̀ wọ́n ti ó pẹ́ tó rí tí ò sí sí kankan lórí wọn ò gbọ́n irú rọ́bọ̀n ló kóra jọ sọ́dọ̀ màmá tó ń pera Dúpẹ́ Onídọ̀tí tó ń pera wọn ní tíìmù báwọn ń jà fún Yorùbá irú kan gbogbo kò sínú wọn tó ronú kò sínú wọn tó lọ́pọlọ lórí they don't think irú kan ní gbogbo wọn àwọn tó jẹ́ pé pàgbọ́n ló ń ṣàlílé kankan l'opportunity náà wọ ìlú òyìnbó àwọn tó jẹ́ pé ata àti tòmátò náà ń tà tán l'opportunity náà rí Amẹ́ríkà wọ̀ tán rí Canada rí UK wọ̀ UK náà jẹ́ yàtọ̀ sí àwọn náà kóra wọn jọ tán tẹ̀ lórí tìrìkìrì àmọ́ dò wọn mọ̀ wẹ́ kódà ibi kan ti ní ká kọ́ṣẹ́ kan tó máa lọ gan wọn ò mọ̀ iṣẹ́ òkú yé wọn fọ́sílẹ̀ ọlọ́ọ̀dì bá tó máa lọ òyìnbó wọn wá débẹ̀ wọn wá sọ̀rọ̀ àmọ́jà nǹkan mi they don't even think they don't have anything like pé yàn ti ẹ̀ ń dò gbogbo orun wọn ní. imagine kéde máa sọ̀rọ̀ kó láwọn kan wọ́n sọ̀rọ̀ sí ẹ wọn ò mẹ́ni táwọn kì í sọ̀rọ̀ sí ìbọ̀dẹ̀ ń sọ̀rọ̀ sí bàbá ẹ bàbá tó bí bàbá tiẹ̀ lọ́mọ bàbá tó bí ìyá ẹ lọ́mọ. If Àkọ́bí Bàbá Akíntóyè is getting closer to 70 years, àbá ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ àbá ìwọ fúnra ẹ ṣé ìyá ẹ tó 70 ni ìyá tó bí ẹ tó yẹ kó rí bẹ́ẹ̀ tó ti tó ṣó tó 60 gan ni tí ìyá ẹ bá wọ 60 years ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí lọ́jọ́ orí ìwọ fúnra rẹ ẹ wá ajá àrò àròjinlẹ̀ ìwọ wá lérí ipe wọn á tàn wá with 100,000 ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wojú mi dáadáa kó wò mí kó tún mi wò èmi jọ àrùn pa ní ló yẹ kó rí bẹ́ẹ̀ tí n bá wọnú tí n bá ṣe Yorùbá nation táwọn èèyàn bá rí effort mi tí wọ́n bá fún mi tí n bá jẹ níbẹ̀ àjẹmọ́nú mi ni tó yẹ kó rí bẹ́ẹ̀ mo níṣẹ́ ọwọ́ mi èmi níṣẹ́ lọ́wọ́ mi ń ṣèwọ́ tó ní kankan tó rò pé ẹ̀kan máa fowó tán èmi Ọmọlúkà lọ́wọ́dì mi anywhere monkey jagu is a road fọmọlúkà àwa ò kì í ṣọ̀lẹ àwa họ́sù mò ń họ́sù lọ bèrè mi ebi ò kọjá ọ̀gá ò yóò owó ni mi ò ní ṣùgbọ́n mi ò ṣiṣẹ́ mi ò ṣoníṣẹ́ yàtọ̀ sí pé mo jó ṣiṣẹ́ ìjọba ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tí mò ń gbowó oṣù mi lásìkò tó wù mí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lọ bèrè lọ́dọ̀ lẹ́kìtì lọ́ṣun pé wọ́n kó wa gbogbo rédíò station àti tẹlifíṣàn tó wà ń bẹ̀ béèrè pé wọ́n lẹ́nìkan ń jọmọ lúkà kó béèrè pé ǹjẹ́ wọ́n mọ̀ ọ́ wọ́n á sọ bẹ́ẹ̀ fún ẹ pé ara pìrìsẹ́ńtà wa ni tó yẹ kó rí bẹ́ẹ̀ lọ béèrè owó ni mo lè má ní ṣùgbọ́n àwa lórúkọ àwa dẹ̀ lẹ́nu ebi ò dẹ̀ pa wá tó yẹ kó rí bẹ́ẹ̀ yàtọ̀ sáwọn ilé ìta àtúnjẹ mára bàtàlẹ̀ bára lé táàdẹ̀lú ẹnikẹ́ni ní jìbìtì rí mo sọ mò ń tún sọ ní ìwọ tó bá mọ̀ pé o bá mi ṣe transaction mo lu ẹ ní jìbìtì lọ́nà fún àbíkejì jáde síta kó sọ Ọmọlúkà ti lórúkọ enough máa ṣe anything bá fẹ́ kí pẹ̀lú ẹ smoothly orúkọ mi má bàjẹ́ náà torí mo pọ́n orúkọ mi léjú ẹni ọ̀dà tẹ̀lé lọ mi ìṣọ́ Ọlọ́run o ṣùgbọ́n orúkọ yẹn jọ mí lójú
yẹ kó rí bẹ́ẹ̀ mi kì í ṣe ìwọ tó ẹ bá sọ pé mi sọ ohun tó ọ̀rọ̀ lárí tó bá jẹ́ pé mi ló wá ń pariwo àfọwọ́ tàn wọ́n ọkọ̀ máa sọ fún ọkọ̀ fẹ́ fún wọn lówó ni 100,000 ti tó yẹ kó rí bẹ́ẹ̀ èmi ló yẹ kó rí bẹ́ẹ̀. The first loan tí mo bá bí tí mo ti ń ṣiṣẹ́ mo ti ralẹ̀ nígbà tí wọ́n ṣe ń tata tó ṣe ń ta ata àti tòmátò ní Ìbàdàn lọ́dọ̀ màmá ẹni tó ti ń ta tòmátò àtàtà tó ti bá wọn kiri tí wàá rọ́ṣọ mọ́yà tí wàá máa kiri atámbàdì èmi ti gba lóònù ní ibi iṣẹ́ tèmi mo ti ralẹ̀ lọ́bẹ̀rẹ̀ èmi ti ra ilẹ̀ as far back as 2007 tí mo bẹ̀rẹ̀ jẹ́ tó yẹ kó lè bẹ̀rẹ̀ o rí pé o ní ọpọlọ o gbọ́n ẹni èèyàn wọn kàn ní láti sọ eléyìí ni kì í ṣe pé bóyá ẹ̀rù tó yẹ kó rí bẹ́ẹ̀ ń bà mí mo ti sọ fún Lady K mo ti sọ fún bàbá Èkìtì lóòótọ́ téèyàn bá rìn èèyàn á máa ṣọ́ra ṣùgbọ́n ọ̀rọ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn àmọ́ ní tí ò wára ẹran tó bá fẹ́ lérí mọ́ gbogbo èèyàn kì í ṣe pé àgbá tó lómi inú èédún tó yẹ kó rí bẹ́ẹ̀ kàn sọ ni bóyá ìwà bà wá bóyá àyà wa já ṣùgbọ́n ọ̀tá búburú wọ́n lè gba ipasẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn kan gbabẹ̀ wọlé kan bẹ̀ sí ní lépa ìdí wa táwọn ọ̀dẹ̀ ní fúnra sí wọn bẹ̀ táà ní káràmásìkí ipe máa dé ibi ìbí là ń gbà jáde òun náà máa fojú sí ìdí èèyàn tó fi máa ń gbàdúrà pé kọ́lọ́ má jẹ́ kẹ́nu wa ó pa wá nìyẹn ṣé àmì ò pa sọ́yẹ kó bẹ̀rẹ̀ ẹnu ti pa èmi ọmọ arógun mọ́sà ọmọ arógun mọ́ṣoṣo sọ́yẹ kó níbẹ̀ ìwọ sọ pé wọ́n á dì pẹ̀lú èmi ẹ̀yin ọmọ Yorùbá tí ojú àánú bá pọ̀ tó ń gbà bí kò dáa ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé number one tó yẹ kó rí bẹ́ẹ̀ àti tíìmù ẹ̀ onídọ̀tí ẹ̀ wọn ò ní grassroots rárá wọn ò lẹ́ni bọ́dì nílé wọn ò ní tó bá ní díẹ̀ lọ́dà state wọn ò ní grassroots ní ọ̀dọ̀ tèmi wọn ò ní 99% àwọn tó ń jà ìfún Yorùbá nation ní ibi ẹ̀yin ọmọ olùkà náà wà with evidence ẹ lọ bèrè káàkiri the only people tán rí mú tán rí lò nígbà tán láwọn ṣe occupation ọmọ lẹ́yìn ọmọ lúkà ni mo ti sọ fún yín rí is a pastor pẹ̀lú ẹni pastor is not really a pastor torí sùtù ẹyọ kan ló ń lò láti ọjọ́ tí mo ti mọ̀ sùtù kan péré báyìí ló máa ń wọ̀ kiri tó bá ti ta bá ti ní rálì wà òun ló máa kọ́kọ́ dé inú mi dẹ̀ ń dùn sí anytime tó bá ti dé a ti wá sọ fún mi ọmọ lúkà yìí lówó màbá ẹ má wọrí bí mi fún gbogbo èèyàn lówó màá ṣáà fún lówó ni that bàbá pastor tó ń sọ yìí ni o pastor kí mo ló ń jẹ o ṣé bá dojú àbí sáré ju àbí fásitì kan ló ń jẹ that very pastor yẹn náà pè táwọn wá ń lò àti ẹranko kan tó ló ń darẹwà àti tó jẹ àwọn méjèèjì náà yìí ebi dẹ̀ ń parẹwà yà ń jẹ ẹ fẹ́ forí wórí orí ò ṣeé fi wórí bẹ́ẹ̀ bá léèyàn títí tẹ́ ẹ̀ rí mú ẹ padà ní ẹ dẹ̀yìn lẹ́yìn ẹ̀ tẹ́ bá léèyàn títí tẹ́ ẹ̀ rí mú dẹ̀yìn lẹ́yìn ẹ̀ orí tó bá dẹ̀yìn lẹ́yìn wà kàn dín nínú yọ èmi tó yẹ kó rí bẹ́ẹ̀ má dáwọ́ débi lórí o tó bá fẹ́ dáwọ́ lórí gbogbo èèyàn tó ṣàtọmọlúkà wá ẹ̀yin ọmọ Yorùbá ó kàn wọlé sọ ni wọ́n ní bí kò bá jẹbọ àfìgbálẹ̀ bákàlà bá jẹbọ àfìgbálẹ̀ ọwọ́ lórí mi orí mi ò ṣe ẹni tẹ́ ń dáwọ́lé àwọn gbogbo bẹ́ẹ̀ ṣe ń sá bẹ́ẹ̀ là ń rí ọlọ́run ọmọ fi hàn wá fírí fẹ́ni ká lè mọ̀ ibi tó ń gbé kọjá wa à ń rí kì í ṣe gbogbo ẹ̀ la máa wá máa sọ fún yín lórí afẹ́fẹ́ spiritually rẹ́ẹ̀tì tó fi àtàkì wa àwa ń rí àpẹẹrẹ ọlọ́run ọmọ jẹ́ ká rí ní so that ká lè mọ ibi tó ń gbé kọjá wa tí ó bá jẹ́ ká rí traces ẹ̀ tó kàn gbé kọjá àrí mọ ọ̀nà àti yin ọlọ́run à ń rí àrọ́wọ́ yín ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ ní wípé bí kò bá jẹ bá ti gbálẹ̀ ni o bákàlà bá jẹ bá ti gbálẹ̀ ni o torí pé kí ni ọ̀wọ̀ lórí mi ọ̀wọ̀ nítọwọ̀ ọ̀wọ̀ lórí mi èmi máa lùlù wọjà ọ̀la máa lùlù wọjà òun lálágẹ máa ń ké tó fi ń dágbére fáyé ó di ọjọ́ tí alágẹmọ àti ẹlẹ́gbẹ̀dẹ̀ tó bá máa lùlù wọjà ọjọ́ yẹn gangan lẹ tó lè sọ pé fẹ́ràn ọmọ nǹkan ẹlẹ́gbẹ̀dẹ̀ ò lùlù wọjà láìláì ó dè wọ̀ nípa ìfẹ́ ọlọ́run olódùmarè ọba olùgbàlà ọba tí ò pé méjì tí ò ní sí tọ̀padà láíláí ọba tó ṣẹ̀dá mi tó ń bẹ lẹ́yìn mi bẹ́ẹ̀ bá gbé ọwọ́ yín nígbà ìgbà ara yín lẹ́mọ̀ fi nà
ara yín lẹ́ẹ̀mọ́ fi nà ọ̀rọ̀ yín wá dàbí ọ̀rọ̀ ewé orí ọ̀pẹ tó bá gbé báyìí tó ní kóun ṣe àtúnfi nara ẹ̀ páà bó ṣe rí fún yín nìyí. èmi bàjẹ́ sokúrọ̀ dán ní gbogbo ọbẹ̀ sokúrọ̀ ikú èsì tèmi àwọn èsì tèmi ó dòdì tó yẹ kó rí bẹ́ẹ̀ ó gbàgbé ní pé tí Olúwa nílé ayé àti ẹ̀fún ẹ̀ ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó gbé kalẹ̀ lórí àwọn ìṣàn omi tani ògbón lókè Olúwa lọ tàbí tani ògbón lórí rẹ̀ tó ní ọwọ́ mímọ́ àti afẹ́fẹ́ tí kò gbọ́kọ rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀jẹ̀ òní òní kúkú gbà lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ Ọlọ́run. èyí ni ìran àwa tí ń ṣàfẹ́rí rẹ Ọlọ́run Ísírẹ́lì Ọlọ́run Celestia Ọlọ́run ìran Yorùbá toró Olódùmarè ni ọba dẹ́dà ọba ṣẹ̀dá. má darí sọ mí o gbogbo yín ẹ ti gbìyànjú ẹ ti fail èdè mo gbọ́ lẹ́nu àgbààgbà àwọn bàbá tó bí wa ni wípé tẹ́ ẹ bá léèyàn tẹ́ ẹ̀dẹ̀ rí ẹ̀dẹ̀yìn lẹ́yìn ẹ̀ bá a bá ń léèyàn tá a dẹ̀ bá ẹ̀dẹ̀yìn lẹ́yìn ẹ̀ bá a bá ń lé ní tá a bá bá ní ìwọ̀nba là ń bá ní sọ̀tà mọ́ o ẹ̀dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn lẹ́yìn bàbá Èkìtì dẹ̀yìn lẹ́yìn Òmẹ́yọ̀ dẹ̀yìn lẹ́yìn Lady K kì í ṣe ẹran yín ẹ̀dẹ̀yìn lẹ́yìn gbogbo wa pátápátá ẹ fi ti yín ṣe ti yín ẹ máa bá ti yín lọ ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ fà wá náà lẹ́ẹ̀ ká máa ṣe bá ṣe fẹ́ ṣe. ìkànnì àwọn máa yín sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi ó ní mo sọ pé àwọn ọlọ́dàlẹ̀ ní gbogbo wa ó ní pàápàá jùlọ àwa yìí ó láàdálẹ̀ ẹ jẹ́ fi ilẹ̀ ìwọ́kọ́ Ọlọ́run tó fẹ́ ṣèdájọ́ Ọlọ́run Olódùmarè tó ṣẹ̀dá yín tó ṣẹ̀dá wa òun lá ṣe ìdájọ́ káwọn ẹni tó máa ṣèdájọ́ burúkú fún ìgbà yẹn la máa mẹni tó dalẹ̀ nínú yín nínú wa Ọlọ́run ló mẹjọ dá leave it for God, let him judge. èmi gbẹ́kẹ̀lé Ọlọ́run Olódùmarè ọba olùgbàlà tó o bá forí sọ mí wà fọ́ tó o bá forí sọ mí ọ̀ràn bí n bá forí sọ ẹ́ ọ̀ràn orí Ọlọ́run làpáta tẹ́lẹ̀ gbẹ́kẹ̀lé òun làpáta tí mo fẹ̀yìntì. jáwọ́ kó má bàa kàn bí aládìí jáwọ́ kó má bàa rúgi oyin jáwọ́ kó má bàa dèrò alákejì ọ̀sán gbogbo ẹni tó lé tó ò bá tó dẹ̀ ń fi tipátipá ń lé ó mọ̀ pé ó máa kà bùkù bọ́ ń bẹ̀ ni ẹ fi ti yín ṣe ti yín tẹ́ ẹ bá ti plan anything tẹ́ ẹ bá fail ẹ má máa dàlé wa lórí mọ̀rọ́bà mo ti bẹ bàbá mo ti bẹ gbogbo ẹ̀yin àgbàgbà tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ gbé ìgbésẹ̀ onítìrí máa gbé another ìgbésẹ̀ wọn tó ti plan yẹn lọ́wọ́lọ́wọ́ tó bá ti ṣe well the government will not have any choice than to prescribe you as a terrorist group tó bá dẹ̀ ti prescribe you as a terrorist group ẹ kò bí mẹ́ta láì níbọn dídá kẹjáde mọ́ shoot at sight ni tó bá ti lé yín tó bá mú yín dẹ̀ dúró wọn máa pa yín pàápàá wọn gàn yín down because you are a terrorist. reality lẹ́gbọ́n ni ibi tí wọ́n roko wọn lọ nìyẹn ẹ̀ ń ṣe nǹkan tó máa dá wàhálà lẹ̀ ẹ̀ lè pariwo ẹ̀fẹ́ ogun ẹ̀ wọ́n bí tí ìjìnlẹ̀ tó gọ̀dé o lẹ́ẹ̀fẹ́ ogun ẹ̀fẹ́ wàhálà ẹ̀ dẹ̀ ń ṣe nǹkan tó máa bí ogun ẹ̀ ń gbègbèsẹ̀ tó máa bí ogun ẹnìkan lọ sí station kó sí police station kó sí radio station kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹnìkan lọ sí ibi army barrack ẹnìkan lọ sí ọjà ẹnìkan sí palace ṣé ẹ̀kọ́ lẹ́tà fógun a ní kẹ́ ẹ lọ yá brain ẹ lọ yá ọpọlọ torí ẹ ọpọlọ mọ́ tẹ́ ẹ bá ti fẹ́ẹ̀lì ẹ yé da ẹ̀bí ru ẹnikẹ́ni mọ́ ẹ̀yìn lẹ fẹ́ẹ̀lì torí ẹ ronú ẹ̀yìn ronú kò jù bẹ́ẹ̀ lọ. This is Oòduà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.